wasallam wọ́n fi hàn wá pé àwọn sẹ́tà bá ń ṣe wọn ò ní jẹun tó lálàáfíà àti pẹ̀lú àwọn àníyàn àti pé nǹkan tí kálukú bá ní lánìyàn láàfin máa san lẹ́san. Eléyìí tó túmọ̀ sí wípé gbogbo sẹ́tà bá ṣe tó jẹ́sẹ̀ ìjọsìn tó bá gbé àfojúsùn wa ni pé à ń ṣe fi ìjọsìn fún Allah onìkan là ń sì ń wẹ̀san ìjọsìn tá à ń ṣe lọ́dọ̀ rẹ̀ àjẹ́ pé á gbẹ̀ san iṣẹ́ tá a ṣe lágbàgbé lọ́dọ̀ Allah. Yàtọ̀ sí tó bá gbé àfojúsùn wa òun náà nípa afẹ́ fi gboríyìn kan, afẹ́ fi gbòṣùbà kan, afẹ́ fi gba ìkíni káre kan lọ́dọ̀ àwọn èèyàn àṣẹ wá sí. Nígbà tó ní làákà ìbá ti mọ eléyìí yóò ta nídìí kan láti jẹ́ ẹni tó ṣe wípé àwọn iṣẹ́ ìjọsìn tó ń bá ń ṣe ọ̀dọ̀ Allah Azza wa Jal èmi ò fi èrò àti rẹ́sàn rẹ̀ lọ́dọ̀ rẹ̀ sí. Má fi ẹ̀mí lẹ́yìn tó mú ọ máa wò ó pé bọ́ fẹ́ kó ṣe kó ń ṣe nítorí ti Allah ọ̀nà ó yẹ kó ṣe nítorí àwọn ẹni tí ń rí ọ nítorí pé yẹniyẹni kẹ́ni sẹ̀mí táwọn eléyìí náà bá rí yàn tó bá gbóṣùbà fún yàn kí ló burú bẹ́ẹ̀ yóò fi jẹ́ kóríyá fún yàn ó tètè máa lé àníyàn káníyàn kúrò lọ́kàn rẹ̀ ó máa sọ fẹ́mi rẹ̀ pé torí ti Allah nìkan ni kìí ṣe nítorí tẹlómi. Àwọn olùmọ̀wá sọ pé tí èrò ṣe nítorí ọmọ ènìyàn tó bá pẹ̀lú èrò mò ń ṣe nítorí ti Allah tẹ́ni tí wọ́n ń ṣèjọ́sìn yun tó wá tẹ̀síwájú pẹ̀lú pé ń ja àníyàn rẹ̀ lógun wípé torí ti Allah nìkan ni torí ti Allah nìkan ni tí ò wáyé síbẹ̀ tó fi parí ìjọ́sìn Allah aláàánú yóò fún lẹ́san pé láti bẹ̀rẹ̀ ìjọ́sìn dópin rẹ̀ níṣẹ́ ló ṣe nítorí ti Allah nìkan. Torí kò gba ṣetánì láàyè láti jẹ́ jẹ́ lérí ọjà, kò gba ṣetánì láàyè láti jẹ́ ó ṣe lọ́sọ̀ fún pé kò ṣèjọ́sìn rẹ̀ nítorí ti Allah. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé àti borí ọkàn òun ló le jù nínú gbogbo téèyàn máa bá wọ̀ yá jà. Báwo ló ti ṣe kó ọkàn rẹ níjànú láti jẹ́ ó dúró lórí pé mò ń ṣẹ̀sìn mi nítorí ti Allah ni ń ṣe nítorí ẹnìkan nínú àwọn èèyàn. Eléyìí ó ní ìpèníjà ńlá tí ń bẹ níwájú tó lórí tẹlẹ́mu wa tó yẹ pé téèyàn bá sì rí borí ọ̀nà àdá téèyàn fi wà lìjánà agbọ́pógójì ọdún nínú ìgbésí ayé rẹ̀ ló fi ṣẹ̀sìn. Ó fẹ̀sìn sáwádà àtẹ̀tọ́ ọgbọ́ àtẹ̀tọ́ ọgbọ́ nínú àwọn ìjọsìn ọlọ́ọ́ béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ òun sì ń fi wọ́n ṣèwàwò ṣùgbọ́n ó ò ṣe gbogbo ẹ̀ nítorí ti Allah. Ètò túmọ̀ sí pé ó ṣe nítorí kí wọ́n lè yàn ó ṣe nítorí kí wọ́n lè bá gbóṣùbà fún ó ṣe nítorí pé wọ́n fẹ́ gba ìhìn rere lẹ́nu àwọn èèyàn ọ̀lẹ́sàn kàtọ́ gbà lọ́dọ̀ Allah. Èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti kó ọkàn rẹ̀ àtẹ̀mí rẹ̀ níjànú. Eléyìí ó wá ràn lọ́wọ́ láti lè kó ara náà níjànú tí ó fi jẹ́ pé gbogbo ẹ̀sìn tá à ń ṣe pátá porongodo à ń ṣe nítorí ti Allah. Ọkàn ó pàtàkì kéèyàn ó lè ní ìkápá lórí ọkàn rẹ̀ kó ń jànú. Jazakumullahu khairan wa ahsanallahu ilaykum. Nọ́mbà tá a máa pè sí òun náà ni 08024481441. ẹ lọ́wọ́ ìbílẹ̀ tí ń pè o. Kí lórúkọ yẹn ìbílẹ̀ tí ń pè? Kí ni ìbéèrè yín? Náà ìbéèrè yín. Ìbéèrè àkọ́kọ́ lórí ọ̀rọ̀ jìyà gbogbo àwọn wọ́n sì. Ọ̀tún ní kálukú náà bá ṣe gbogbo bó tilẹ̀ wù kí nǹkan kọ́ bá lùmọ̀ kọ́ bàjẹ́ tó wọn náà máa wábì kan fi tì sí náà nítumọ̀ pé àwọn náà wọ́n máa sọ pé àwọn náà ń ṣe jihadi ni. Èké kìí pera rẹ̀ lórúkọ bẹ́ẹ̀ ni aṣèrè kan kìí pera rẹ̀ lásìwọ̀n. Nǹkan tó ní kálukú bá ń ṣe yóò máa wọ́nà láti palárò ni kìí ṣe jihadi lélẹ̀ nítorí wọ́n bá jẹ́ jihad kìí sáwọn nìkan ní ọ̀ma jà ẹ̀yin tá à ń ṣe ìbéèrè gan ojú ìjà lẹ́wà. Eléyìí tó túmọ̀ sí pé wọ́n ní nǹkan kan tí wọ́n fojú sùn pa wọ́n wá àmọ́ wọ́n gbọ́dọ̀ parọ́ pẹ̀lú nǹkan tí wọ́n wá wọn máa pẹ́sìn làwọn ń ṣe. Wọ́n kìí ṣe jihad láwa lásán kákan jáde káwa sọ pé afẹ́ ló máa dènà dáwọn èèyàn afẹ́ máa jà wọ́n lógun. Á ní olórí tó ṣe pọ̀ náà ní oníká jáde ká lọ dojú ìjà kọbì kan àbí àṣà rẹ̀ láti máa jà yóò jẹ́ olórí fún wa yányá tí ń ṣèjọba lé wa lórí. Níbo wà lẹ́nìkan wá wà nù àwọn ọmọ yẹn
tẹ́nìkan ti jó lórí tí ń ṣèjọba lé wọn lórí ibo lórílẹ̀‐èdè wọn níbo nílùú wọn tó fi jẹ́ pábí àsíáwò ni wọ́n ti ń jà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ lẹ́yìn náà táwọn ọ̀tá ìsìn Islam tó bá ń sọ̀rọ̀ bùkátà kó jẹ́ pé nǹkan tí wọ́n máa tì ẹ̀yìn náà tẹ́ máa sì béèrè tó nítumọ̀ jihad ń bẹ kò sí nǹkan tí ó parí ṣùgbọ́n kì í ṣe à ń pààyàn à ń gbẹ̀mí àwọn èèyàn ìjìyàn gbé ni wọ́n ń pè ní jihad eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ níbẹ̀ wọ́n láwọn obìnrin tọkọ kọlẹ̀ àbáwọn náà ni wọ́n kúrò lọ́dọ̀ ọkọ wọn lọ dágbé. ó ti jẹ́ pé Islam faramọ́ àkọ́kọ́ gbogbo obìnrin tó máa ti kọ́lẹ̀ tó di pé kò nílé ọkọ mọ́ alátìsẹ lòun alátìsẹ ló ṣe ọkọ máa ti ṣe ara rẹ̀ ìdí tó fi jẹ́ alátìsẹ ṣé ipò tí wọ́n wà ní ìsìn àti iye ọmọ ọdún tó jẹ́ ṣé o ní bùkátà sọ́kùnrin àbó ò ní bùkátà sọ́kùnrin bí gbogbo èèyàn tó bá dá nímọ̀ràn tó ní wá wí tẹ́lẹ̀yìn sọ òun náà tún wá tún èrò ara rẹ̀ pa òun fúnra ara rẹ̀ nítorí pé òkùnkùn ní kùnkùn wọn máa mọnú ara rẹ̀ tí èmi sì ní bùkátà sọ́kùnrin àbí ni torí ijọ́ tí bùkátà yóò bàjẹ́ tí ó wá di wípé ń fi odidi ọjọ́ orí rẹ̀ tó ti pẹ́ nílé ayé tó àti bó ti ṣe jẹ́ mùsùlùmí látọjọ́ tó ti pẹ́ tó wá lọ máa dára rẹ̀ dùbúlẹ̀ ṣe zina ẹ̀sìn mọ́ pé zina haram lórí ẹnikẹ́ni torí kọ́ mọ́bà wá ṣe zina wọ́n mọ̀ pé o sì ní bùkátà sọ́kùnrin lọ́lọ́kọ mi tọkọ kan bá kọ̀ kó túmọ̀ sí pé kó máa gbé bẹ́ẹ̀ kó máa dá dúró bẹ́ẹ̀ tó ti pàdé tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n tọ́ka sí ọlá ńlá tí ń bẹ fóbìnrin tọkọ rẹ̀ kú ọkọ rẹ̀ wá kú ọlọ́kọ mi nítorí kó fẹ́ máa mójútó àwọn ọmọ rẹ̀ ìyẹn èyí tọkọ rẹ̀ bá kú tó bá jẹ́ pé kò bá fẹ́ lọ́kọ mi torí ìtàwọn ọmọ yìí kò fẹ́ káwọn ọmọ ráre ó wá jókòó ń tọ́jú àwọn ọmọ Ànábì ṣàfihàn fún anú àdé irú ẹ̀san ńlá tó lu àti ọ̀sán àmọ́ wọ́n tó ọmọ kò sì ní bùkátà sọ́kùnrin ọ̀lọ́ lọ́kọ mi kò sì tọ́ kóbìnrin sọ pé mo fi lé ọkọ lẹ̀ èmi ò ṣe mọ́ láì jẹ́pọ̀ bọ́kọ dànù lábẹ́ òfin ṣẹ̀ríà bíbọ́ lọ́ bọ́kọ dànù kó tó dẹni tó ṣe pé ó tún lẹ́tọ̀ọ́ láti lọ lọ́kọ mi àmọ́ mo ṣe gààyà fún pípé ká sinmi fúnra wa eléyìí báyìí àṣà lásán tí ò nítumọ̀ ni lábẹ́ òfin ṣẹ̀ríà àánú kọ́ jẹ́yàwó àbí kọ́ jẹ́ni tí wọ́n ti kọ́ lẹ̀ àbí kọ́ jẹ́ni tó ti bọ́ ọkọ dànù àmọ́ pé mo yàgò fún kó náà yàgò fún mi kájọ sinmi fúnra wa díẹ̀ eléyìí kò sínú kẹtẹsì faramọ́ tẹ́lẹ̀ yìí bá yé wa obìnrin tí ń bá ń dágbé tí ò lọ́kọ tó sì mọ̀ pé dídágbé òun lókù tó pé òun tó sì mọ̀ dájú pé òun ò ní ṣèrànù òun ò sì ní wà nígbèrè ibi tí wọ́n ti ń ṣèrànù eléyìí kò sí nǹkan tó burú mbẹ̀ àmọ́ kó lọ́kọ tó bá mọ̀ pé òun sì ní bùkátà sọ́kùnrin tóun ọba lọ lọ́kọ ó súnmọ́ pé òun ṣèrànù ọlọ́kọ ní nǹkan tó pàtàkì pé kóun mójútó tí ò sì gbọ́dọ̀ pátì torí tó bá pátì aburú ọ̀sẹ̀lẹ̀ táburú bá sì ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ìjìyà ń bẹ fẹ́ni tó bá ṣe zina torí délé ìkóló ẹlẹ́dàá kó má fi aṣọ láàbò àmọ́ wá dájú kò nígbà tá a mọ̀ bá ní bùkátà sọ́kùnrin á wá di ẹni tó ṣe pé ní ìrọ̀lẹ́ ayé wa la wá gbé gbàgbèrè kò yẹ kó rí bẹ́ẹ̀. Jazakumullahu khairan wa ahsanallahu ilaykum. Nọ́mbà tá a máa pèsè náà ní 08024481441. Wa alaikum salaam tó lárúkọ àti tẹ́tí ń pè. Kí ni ìbéèrè yín? Ẹ tún béèrè yín ṣe tí ẹ bá kọ́ ní. ilé tẹ́ bá kọ́ ọ̀rọ̀ pé sọ ní irúfẹ́ ibi tẹ́ lè dúró sí nínú ilé wọn àbí tẹ́ lè máa gbé nínú ilé wọn gbogbo ilé náà nílé yín ọ̀rọ̀ pé bí wo lẹ lè dúró sí wo lẹ lè máa gbé gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé yín kò síbi tẹ́ gbé ẹ ṣáà ti kọ gbogbo ẹ̀kọ́ dà kíbi kan máa jò náà. Wa alaikum salaam tó lárúkọ àti tẹ́tí ń pè. Kí ni ìbéèrè yín? Ìbéèrè tó bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ni pé ṣé ọkọ tí ó máa ń ṣiṣẹ́ wá owó orí obìnrin ni àbí ó máa dúró sígbà tó máa tó rí owó tó pọ̀ lọ́dọọdún. Ẹlẹ́ẹ̀kejì ni pé ọkọ tí ó wà ní púpọ̀ tí kò lówó púpọ̀ tọ́kọ̀yàwó ràn lọ́wọ́ ní àwọn iṣẹ́ kọ̀ọ̀kan nínú ilé. Ṣé owó ọkùnrin bẹ́ẹ̀ tó láǹfààní àti fẹ́ obìnrin yìí sí àjò
àbí ìwọ́n lè gbà nínú àwọn tó máa ti tẹ̀. alhamdulilayi ọkùnrin tó bá fẹ́ fẹ́yàwó ó ṣeéṣe kó jẹ́ kó ti ní owó ṣáájú kó tó fẹ́yàwó ó sì ṣeéṣe kó jẹ́ pé kò tí ì lówó ṣùgbọ́n níṣẹ́ tí ń ṣe kò jẹ́ni tí ó máa jókòó tẹ́tẹ́rẹ́ òun náà lè fẹ́yàwó ìyẹn ni pé kì í ṣe májẹ̀mú ẹni tó bá fẹ́yàwó ni pé dandan ó gbọ́dọ̀ ti lówó ó lè ti lówó ó sì lè wà nípò pé ó ń ṣiṣẹ́ eléyìí tó fi máa rí jẹ tó fi máa rí mu tó rí ní tó fi máa bọ́yàwó rẹ̀ lópin ìgbà tó bá yẹ pé ọ̀kanu méjèèjì bá ní kò sí nǹkan kan tó ní fọkùnrin kan má fẹ́yàwó pàápàá jùlọ nígbà tó bá rí pé ó ń bùkátà obìnrin sọdáàkì ó ṣeé ṣe kó jẹ́ pé nígbà tọkùnrin tí ń fẹ́ obìnrin ó ní sọdáàkì ń tó ọ̀sán ó sì ṣeé ṣe kó má ní ṣùgbọ́n kó bẹ lábẹ́ àdéhùn wípé wọ́n padà san ṣùgbọ́n ọkùnrin yẹn gbọ́dọ̀ bẹ̀rù Allah dandan dandan ó gbọ́dọ̀ san sọdáàkì yẹn kò gbọ́dọ̀ mú sọdáàkì obìnrin kó mú mọ́wọ́ kó má san fóbìnrin nígbà tóbìnrin tó sì ti jẹ́ ìyàwó fún dandan ó gbọ́dọ̀ san sọdáàkì rẹ̀ ọ̀rọ̀ wípé ǹjẹ́ tí ọkùnrin bá lówó tí ò tó nǹkan tó sì jẹ́ pé ìyàwó náà tún ràn án lọ́wọ́ lórí bí ó ti ṣe máa bọ́ ilé tí ó sì máa tọ́jú ara ilé ṣé ó tọ́ kírú ọkùnrin bẹ́ẹ̀ tí ìyàwó tó ti ní tẹ́lẹ̀ ń ràn án lọ́wọ́ lórí bí gbogbo nǹkan ṣe ń jọra wọn ó wá tún gùn lórí pọ́n ó tún fẹ́ ìyàwó mi eléyìí ẹ̀ ṣe nǹkan àbẹ́rẹ́ nítorí pé ojú máa ń tó yó ìwọ fúnra ara rẹ tó fẹ́ fẹ́ ìyàwó mi ọmọ yìí pé apá rẹ ọ̀ká àti tọ́jú ìyàwó ẹyọ kan yìí ìnáwó orí rẹ tí ó bá sí ìrànlọ́wọ́ tóbìnrin yìí ń ṣe fún ọ kò bá ti rọrùn sírù rẹ náà ló tún lọ máa dámọ̀ràn ìyàwó mi torí pé tí àbá tó bá bọ́ máa ṣe ọ̀tọ̀ káránṣẹ́ pàlákàrà ojú kòkòrò lọ́pọ̀lọpọ̀ ọkùnrin fún fẹ́yàwó méjì kì í ṣe pé agbára wọn ka ipa àwọn ọ̀ka rárá ìgbà míì ẹ̀wẹ̀wẹ̀ à ń kó ní nítorí pé àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n ti dó ìyàwó méjì ẹ sì mọ̀ yín pé ọ̀rẹ́ kọ́ ní ọ̀hún àbọ̀ bọ́ ìyàwó tiẹ̀ ọ̀rẹ́ kọ́ ní ọ̀bọ̀ mú ilé tiẹ̀ lọ́wọ́ torí délé yìí bó ti ṣe máa ní fọ́ọ̀mù ṣe o ní tágbára rẹ̀ ọ̀ka ò gbọ́dọ̀ dáwọ́lé tí ìbá ṣe pé èèyàn bá ya aláìlérò wọ́n á lọ fẹ́ àwọn mi lé ìyàwó alákọ̀ọ́kọ́ torí kí ìyàwó alákọ̀ọ́kọ́ bá lè máa bọ́ gbogbo yín irú ọkùnrin burúkú wo nìyẹn tí ò lérò tí ò gbọ́n dìndìnrín Islam ò gbà wípé ètò ń ṣe nǹkan tẹ́lẹ̀ pẹ̀lú ìyàwó àkọ́kọ́ Islam sọ pé tí ò dáa ó sì lè máa ṣẹ̀mí lórí pé ìyàwó rẹ̀ oní sọ̀pọ̀tì rẹ̀ sọ̀pọ̀tì báwo láì ṣe àti bàbà tó fẹ́ yẹ torí ìdí eléyìí báyìí ó tún wá lọ fẹ́ ìyàwó mi ó dàbí ọ̀kan nù ilé tí ń gbé ìyáálé náà ló ní ìyáálé náà ní tún ń ṣe ọ̀pọ̀lọpọ̀ kò kárí lórí nǹkan tọkùnrin àtàwọn ọmọ ń jẹ ó wá wò sùnsùn jọkàn ó wá sọ fún ìyáálé pé òun ti rí ẹnìkan tó ń fẹ́ fẹ́ o òun ti rẹ́ ẹnìkan tó ń fẹ́ fẹ́ ọpọlọ ìyáálé kọ́kọ́ lu aago lọ pé ọ̀rẹ́ ẹnìkan tó fẹ́ fẹ́ ìwọ tó ṣe pà ń ṣàánú rẹ̀ tó ṣàánú ara rẹ̀ inú ilé tèmi ló ń gbé èmi náà ni mò ń gàárì rẹ̀ ó tún wá rẹ́ ẹnìkan tó fẹ́ ṣé tí wọ́n bá kó mí èèyàn tán kí n tún máa kó tẹran ni ó wá sọ fọ́kọ pé tọ̀ tí èmi ò ní kẹ́ má fẹ́ yàwó kọ́dà ilé fẹ́ méjì papọ̀ níjọ́ kan náà ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ kó yé yín nǹkan méjì ni nǹkan alákọ̀ọ́kọ́ ni pé ẹ wà bí tí àwọn ìyàwó yóò máa gbé fún ọ ẹ gbálé fún ọ ẹ bá sì ti gbálé fún ẹ gbálé fún ọ̀nà nítorí pé ìyàwó lò náà kò ní jẹ́ pé abẹ́ òrùlé ilé tóun fowó tòun kọ́ iná lòun ó tún máa gbé má torí pé ọkọ tó bá ti mọ ìyàwó kójọ tí ó sì ṣẹ̀tọ́ fáwọn kan ó yẹ kó ṣe fáwọn míì náà kó má bàa wá lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmá lẹ́ni tẹ́gbẹ́ rẹ̀ kan dagun. ẹlẹ́kejì òun náà ní wípé ẹ sì ṣètò bá ṣe máa jẹ bá ṣe máa mu àtàwọn ọmọ bẹ́ẹ̀ sì máa bá àwọn ìyàwó yín kọ̀fẹ́ kàn àmọ́ òun àtàwọn ọmọ òun ẹ ṣètò ọkọ wa ń béèrè pé ṣé ìyàwó òun ti hùwà kàbá òun ẹ dáa olúwa méjì àpò ìwọ fúnra ara rẹ láti pìlẹ̀ sọ ẹ̀kọ́ máa ṣẹ̀mí lábẹ́ pé ìyàwó rẹ ní tọ́jú ẹ̀ náà. Jazakumullahu khairan wa ahsanallahu ilaykum. Naam. Wa alaikum salam wa rahmatullahi. Kí ni ìbéèrè yín? àti àwọn olùmọ̀ ọlọ́jà wọn pẹ̀lú dáadáa. Àmín. Ìbéèrè yín bàbá pa. bẹ́ẹ̀ ni ṣe mo fẹ́ bẹ̀rẹ̀ pé kí èèyàn lè sọ ọmọbìnrin rẹ̀ ní Ghana àbí Ghana ti kò dáhùn. Naam.
alhamdulillah lẹ́sẹ̀ òfin ṣẹ̀rí àpá wa láti rí ká sọ àwọn ọmọ wa lórúkọ tó dára àmọ́ bíi aljanna kan aljannatul firdaus rárá rárá ìtayọ àlápọ̀ wà nù àwọn orúkọ bá ẹ sọ ọmọ lórúkọ tó dáa àmọ́ bíi aljanna kan aljannatul firdaus ó lágbára ó lágbára ẹ sọ lórúkọ mi náà. Jazakumullahu khairan. Naam. Wa alaikum salaam wa rahmatullahi. Orúkọ yà ti jẹ́ kí n pè. Kí ni ìbéèrè yín pápápá? alhamdulillah nínú àwọn ìtumọ̀ tá fún as-salatu tí anabi sallallahu alaihi wa sallam anabi ní ìkẹ́ àti gẹ̀ ọ̀rọ̀ abẹ́ anabi gẹ̀ so Allahu azza wa jalla tó bá ti kẹ́yìn gbogbo nǹkan lèèyàn ti ní gbogbo ohun tí èèyàn ń wá lèèyàn ti ní tó ló bá ti kẹ́yìn so nítorí ìdí eléyìí bá ìkẹ́ ìgẹ̀ gbólóhùn ẹyọ kan náà ni kò jẹ́ pé ọ̀kan túmọ̀ sí bákan ọ̀kan túmọ̀ sí bámi ṣùgbọ́n ń tọ́ka sí pé olúwa kẹ́yìn a sì máa nínú hadith Ànábì Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní ìkẹ́ 100 ní olúwa dá ẹyọ kan ló wá fi sílẹ̀ 100 dín kan kò tí ì fi sílẹ̀ rárá ẹyọ kan náà là ń jẹ látijọ́ tó ti dáyé òun náà láti máa jẹ títí táyé ó fi parí a lè jẹ tán torí ẹ̀ olúwa ẹlẹ́dàá kó sì kẹrẹ fún gbogbo wa. Jazakumullahu khairan wa ahsanallahu ilaykum. 08024481441 08024481441. Alaikum salaam wa rahmatullahi. Okay. Alhamdulillah gbogbo igi tó bá ti rí pé ó wúlò igi tó bá ti wúlò tí ò sì ní palẹ̀ yín lára gbogbo tí ń tọkàn Islam pẹ̀lú ilé ẹ ṣáà ti má gbin igbó kí ẹ sì má gbin igi tó jẹ́ pé igi burúkú igi tó jẹ́ pé èso tí máa ń so kìí ṣe ń tọ́tọ́ láti jẹ wọ́n má jẹ́ pé ẹ̀yin lẹ́ ń ṣe ìrànlọ́wọ́ fáwọn àṣebàjẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ igi tó bá ti wúlò ẹ mọ̀ pé kò ní palẹ̀ yín lára náà. Jazakumullahu khairan. Naam. Wa alaikum salaam. Orúkọ yà ti jẹ́ kí n pè. Ìbéèrè yín pápápá. Naam. Naam. Ẹ ṣe pápápá. Naam. Alhamdulillah ẹni tí ń ṣe sọ̀láàtù tó jẹ́ náfìlà láti ti mọ̀ pé salatul layli mathna mathna nínú riwaya mi salatul layli wan nahari mathna mathna èyí tó sọ pé salatul layli mathna mathna ó wà nínú sahih èyí tó sọ pé salatul layli wan nahari mathna mathna ó wà nínú àwọn tírà as-sunan ṣùgbọ́n méjèèjì náà ló fẹsẹ̀ rinlẹ̀ sọ̀láàtì tá à ń ṣe lóru rákà méjì sálámà ni eléyìí tá à ń ṣe lọ́sàn-án náà rákà méjì sálámà ni téèyàn bá wá ń ṣe náfìlà lọ tí èèyàn wá ń ṣe iyèméjì wípé ṣé rákà ẹlẹ́ẹ̀kejì lòun wà bí rákà ẹlẹ́ẹ̀kẹta rákà ẹlẹ́ẹ̀kejì lòun wà bí rákà ẹlẹ́ẹ̀kẹta a sì mọ̀ pé náfìlà rákà méjì náà ló yẹ kó máa jẹ́ tá a fi máa sálámà á parí èyí tá a wà lórí rẹ̀ lórí pé ẹlẹ́ẹ̀kejì náà ni
ṣùgbọ́n nígbà tí a bá dé ibi tó ti yẹ ká sálámà lẹ́yìn tá a bá ṣe tashahhud tán àní sálámà á forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì. Ìgbà tá a bá ń forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ń lásìsì wá sálámà. Eléyìí jẹ́ tẹni tí máa ń ṣe iyèméjì báwọn. Ẹ parí rákàtẹ́ wà lórí rẹ̀ lórí pò náà lẹ́lẹ́kejì. Ẹ wá ṣe tashahhud ẹ ní sálámà ẹ forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ṣáájú kẹ́ tó sálámà. Eléyìí jẹ́ bó ṣe jẹ́. Wọ́n á ní tẹ́ bá ń ṣe sọ̀láàtì lẹ́yìn ìmáàmù. Tẹ́ bá gbàgbé láti ka àbí tẹ́ bá ka Fátíhà ẹ rí kà tán. Ẹ sì ti wà pẹ̀lú ìmáàmù láti bẹ̀rẹ̀ sọ́lá. Kì í ṣe pé pẹ́ kẹ́ tó dé. Tí ẹ bá ti rí Fátíhà kà rákàtẹ́ ti rí Fátíhà kà ẹ tún sí. Ẹ tún rákà yẹn sí. Àmọ́ tó bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe ṣèbéèrè wípé ẹ̀yin ka Fátíhà tún. Ṣùgbọ́n kó tó di pé ẹ lé ìmáàmù ti gbórí sókè láti forí kanlẹ̀ alákọ̀ọ́kọ́ kẹ́yìn tó forí kanlẹ̀. Ẹ forí kanlẹ̀ wà lọ bá ìmáàmù bí tẹ́ bá ti lè lé mọ́. Ní tó ṣẹlẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù yẹn ìfarabalẹ̀ kò sí fún wọn níbi sọ̀láàtì tí wọ́n máa ń síwájú àwọn èèyàn sí. Àwọn gan alára iyèméjì wà lórí pé sẹ́wọ́n máa ń ké Fátíhà gan. Torí pé nínú rákẹ́lẹ́kẹta àtẹlẹ́kẹrin tí gbogbo sọ̀lá tí wọ́n ti ní ká ké Fátíhà nìkan ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́yìn bá ń ka Fátíhà lọ ó lè jẹ́ bíi Málíkì Yawmiddin lẹ́jọ́ ti rò pọ̀. Àbọ̀ọ̀lù ń sọ à ń ka tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ láwọn ń kà sínú ẹ̀mí ni. Gbogbo kí ó tá a bá kà sínú ẹ̀mí kìí ṣe kí o kí ó tún wá ní kọ́ kà lórí sọ̀lá àkéfẹnu ké àmọ́ ní jẹ́jẹ́ ni. Ẹnu rẹ ahọ́n rẹ ló fi máa ké. Ahọ́n yóò máa mì ètè yóò máa gbọ̀n ìgbà náà lásọ pọ̀ nǹka kí ó. Eléyìí jẹ́ bó ṣe jẹ́. 08024481441 08024481441. Naam. Wa alaikum salaam. Orúkọ àti ìdẹ́sí pé. Kí ni ìbéèrè yín? Kò bá sọ láti ń jẹ́ kó sì bàlùwàlá jẹ́ lókun ìgbà tí ò bá ti ju ẹ̀jẹ̀ fan lọ. Òfin ṣẹ̀ríà sọ pé ẹ̀jẹ̀ tó kéré lẹ́jẹ̀. Naam. Jazakumullahu khairan. Naam. Alaikum salaam. Orúkọ àti ìdẹ́sí pé. Kí ni ìbéèrè yín o? Alhamdulillah. Àwọn mùsùlùmí tó yẹ pé wọn kì í ṣe mùsùlùmí orúkọ lásán nítorí pé ẹni tí kì í bá ti sojúṣe Islam kì í ṣe mùsùlùmí lábẹ́ òfin ṣẹ̀ríà. Irú wọn lẹ̀ wọ́n ń bá gbé nítorí pé ń bá wọn sòdodo ọ̀rọ̀ pé kí wọ́n má fi ìgbésí ayé wọn ráre. Kálíkìyámà wọn má sọnù nítorí ayé wọn. Wọ́n mọ̀ á yàn yín lódì. Ẹ bá kí wọn ò ní dá yín lóhùn. Wọ́n máa ṣe gbáǹgbáǹgbáǹgbáǹ ẹ fi wọn lẹ̀. Wọ́n ṣe gbọ́n wọn yó. Ẹ̀yin ẹ má ìtara yín láàmú fẹ́ kí wọn mọ̀ kọ́ yẹ kẹ́ kí wọn tẹ́lẹ̀ náà. Ẹni tó yẹ kẹ́yìn ó ti kọ̀yìn sí tipẹ́ ni. Tó wá jẹ́ kó ní kọ́kọ́ ń kọ̀yìn sí ni. Nítorí wọ́n ń ṣe Allah àwọn ọ̀kẹ́sìn Islam kún kankan wọ́n ti kó ń bẹ̀. Àwọn gan ló yẹ kẹ́ máa yàn lódì. Yíyàn àwọn eléyìí lódì ò sì dúró fúnjọ́ mẹ́ta. Ẹ máa yàn wọn lódì lọ ní títí tí wọ́n ìpadà sí di Islam. Naam. 08024481441 08024481441. Oníbèrè pé báwo ni èèyàn ṣe lè jẹ́ kí èròǹgbà yẹn dà pẹ̀lú Allah àti pé ọ̀nà wo lèèyàn lè gbé gbà láti jẹ́ kí èròǹgbà yẹn dà pẹ̀lú Allah. Alhamdulillah. A gbọ́dọ̀ tún èròǹgbà wa ṣe sí Allah. Nítorí pé tá a bá tún èròǹgbà wa ṣe sí Allah aburú ò ṣe wa. Gbogbo ẹni tí bá ń rorò kúrò sí Allah aburú ò ṣe. Gbogbo ẹni tí bá ń sì ń rorò kúrò sí Allah nǹkan tí ń fẹ́ kò ní bọ́ sí. Gbogbo ẹni tí bá ń rorò kúrò sí Allah yóò máa fìdí rẹmi yóò máa forí sápá. Àìlẹ́yìn bùkátà wà sí pé gbogbo aláṣẹ jẹ́rò ọ̀dà tí ó fẹ́ kí nǹkan rẹ̀ ó máa bàjẹ́. Sọ fẹ́ kó máa fìdí rẹmi sọ fẹ́ máa forí sápá ni. Nínú hadith Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ hadith qudsi Ànábì náà gbà wá látọ̀dọ̀ Allah
Olúwa ní ana inda dhanni abdi bi, ibi tí ẹrú mi bá rò sí mi ni màá máa bẹ̀. Wọ́n ń rò èròkòrò sí Allah, aburú ni ó máa ṣẹlẹ̀ sí ọ. Wọ́n ń ro aburú sí Allah, aburú ni ó máa ṣẹlẹ̀ sí ọ. Wọ́n ń rò pé nítorí wà ò ní bọ́ sí kò ní bọ́ sí. Allahu akbar. Torí ẹ̀ a gbọ́dọ̀ jẹ́ kí èrò wọn dá ṣẹlẹ̀ dá wa. Tí ikú bá wá dé, Ànábì sallallahu alaihi wasallam ní ẹnìkan wa ò gbọ́dọ̀ gbà láti kú láì jẹ́ kó jẹ́ kí èrò tó wọn dá sí Allah kó má bàa lọ ṣègbé. Yóò jẹ́ kí èrò rẹ̀ dá sí Allah tí kú bá rí pé insha Allah rere ni màá bá pàdé lọ́dọ̀ rẹ̀. Insha Allah àlùjánnà ní ìrìwà ní sórí ibù. So eléyìí máa jẹ́ sábàbí téèyàn fi jẹ́ olóríire tó fi ra àlùjánnà wọn. Torí ẹ̀ jẹ́ kí èrò rẹ̀ dá sí Allah, tún ara rẹ̀ sí, kóra rẹ̀ ń jánu, pa ara rẹ̀ láṣẹ kó máa ọkàn rẹ̀ láṣẹ kó máa ro rere sí Allah torí bẹ́ẹ̀ lóríire rẹ̀ wà. Tó o bá ro rere sí Allah ní tó ń rò gàgà ní ọmọ ẹ̀jẹ̀ tiẹ̀. Naam. 08024481441 08024481441. 08024481441 08024481441. Now, oníbèrè wọ́n ní pé kí ni ṣẹ̀ríà sọ nípa ẹni tí èèyàn kú fún? Ọjọ́ mélòó ni ó lè lò láti dúró nílé láti fi máa gbàlejò àwọn èèyàn tí wọ́n wá kí wọn láti máa bá wọn kẹ́dùn? Alhamdulillah, àkọ́kọ́ òfin ṣẹ̀ríà kò gbà láti torí kéèyàn kú fún wa ká wá máa ṣe ká pa ọ̀ṣọ́tì ká gbalé jókòó ká má tún lọ ibì kan má. Tó bá jẹ́ pọ́kùnrin ẹnikẹ́ni tó bá kú fún ọ, ṣẹ̀ríà ò sọ fún ọ pé kó jókòó ọjọ́ kan, ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta rárá nítorí pé èèyàn kú fún ọ kó lè bá a má gba kíkí wọn. Ṣẹ̀ríà ò fara mọ́ pé kó jókòó kó lè bá a má wá kí ọ. Gbogbo ibi tó bá ti bọ́ ọ náà wọ́n ti lè kí ọ. Gbogbo ibi tẹ́ bá ti pàdé ni wọ́n ti lè bọ́ ọ kẹ́dùn. Kì í ṣe pé àfi ká ṣèjọ́ mẹ́ta náà ká tó gbẹnu iṣẹ́ wa lọ. Kò síbi tí ṣẹ̀ríà ti sọ bẹ́ẹ̀. Obìnrin ẹ̀wẹ̀wẹ̀ tí ẹnìkan bá kú fún, kò tọ́ kó ti torí wọn kó jókòó kálé kó pa ọ̀ṣọ́tì kó wá jẹni tó ṣe pé yóò máa jókòó pípọ̀ òun ń dárò ẹni tó kú tí kì í sọkọ rẹ̀. Gbogbo ẹni tí ẹlòmíì bá kú fún náà nínú àwọn obìnrin, ṣẹ̀ríà ò gbà kó jókòó kalẹ̀ kó pa ọ̀ṣọ́tì nítorí tonítàn. Àfi tó bá jọ́kọ rẹ̀ tó ló wá ní kó jókòó oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá. Oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá. Nítorí bọ́kọ ti ṣe pàtàkì tó àtìpó ńlá tí ṣẹ̀ríà tó gbé ọkọ sí. Jazakumullahu khairan wa ahsanallahu ilaykum. Naam. Wa alaykum assalam tó lárúkọ àti tẹ̀sí ń pè. Nínú ìbéèrè yín. 08024481441 08024481441 08024481441. Ẹni tó bá ti fún láǹfààní láti ṣe béèrè, gbogbo àwọn béèrè tẹ́ bá ní ẹ ti kójọ sílẹ̀ kan náà. So torí kẹ́lẹ́ bá fẹ́ lómi náà láǹfààní, ọmọ tó gbogbo àgbáńlá ayé làwọn èèyàn ti láǹfààní àti pè. Tó kọ́ má jẹ́ pé ẹ̀yin nìkan lẹ́wàá gba gbogbo àkókò, ẹ sì mọ̀ pé ètò yìí owó ribiribi ni wọ́n fi ń rà. Jazakumullahu khairan. Oníbèrè ṣe ìbéèrè pé obìnrin tó jẹ́ pé tí ọkọ rẹ̀ bí wọ́n bá bá wí àbí tí ọkọ rẹ̀ bá dé, òun náà máa ń ṣe níbi lọ́pọ̀lọpọ̀ sí ọkọ yẹn jẹ́ pé máa ń ṣèwáwí. Kí ni irú obìnrin bẹ́ẹ̀ ni kí ló lè ṣe? Alhamdulillah, kò sí tàbí ṣùgbọ́n pé ènìyàn lọ́kọ, ènìyàn náà nìyàwó. Gbogbo èèyàn tó bá sì ṣe nǹkan tó lè bínú sí yóò bínú. Ṣùgbọ́n tó yẹ obìnrin ni pé tọkọ rẹ̀ bá ń bínú, kò gbọdọ̀ bá bínú. Tọkọ rẹ̀ tí bá ń ṣeṣe pé n tó ṣe dùn ọ́, ìwọ ò gbọdọ̀ ṣeṣe pé n tí ń ṣe sí wọn náà dùn ọ́. Nítorí pé òun ni ọ̀gá pọ̀ tí ń tu ọkọ lé. Nígbà tí òun bá ń bínú bí ti ṣe ń bínú, tí wọn náà bá fa ìbínú yọ, kò sí tàbí ṣùgbọ́n ẹ ṣe àkóbá fún ìbágbépọ̀ yín. Lọ́nà tó ṣe pé tọkọ bá rí i pé ọya ẹni tó fẹ́ ya apẹtí lápá, ẹni tó yẹ kí wọ́n ti gé tirẹ̀ lọ, wọ́n fẹ́ máa ṣiṣẹ́ kò sírò ohun, wọ́n fẹ́ máa ọkọ padà mú ìgbéyàwó yín wá sópin ní wàràǹṣeṣà.
ó lè ní kó máa lo ohun ọ̀fẹ́ ọmọ. Tó bá sì ti sọ bẹ́ẹ̀, kò sí kó jẹ, kò sí kó jẹ. Ìwọ ìṣe ṣe sùúrù, ìwọ ìṣe ṣàmúmára, kó ṣàfaradà, kó máa fi gbígbọ́ ìbínú tí ń bínú àtọ̀rọ̀ tí ń sọ tìbínú tìbínú, kó máa fi gbígbọ́ rẹ̀ ṣaláìgbọ́. Kó o sì ṣe wípé o ò tiẹ̀ gbọ́ nǹkan tí ń wí dépòdépò pé ìbànújẹ́ kan ó borí ẹ̀mí rẹ̀. Kó fọwọ́ wọnú títí lẹ́yìn ìgbà tí inú tiẹ̀ náà bá rọ̀, bóyá lẹ́yìn ọjọ́ mélòó, bóyá lẹ́yìn ọ̀sẹ̀ mélòó, bóyá lẹ́yìn oṣù mélòó, ìwọ náà á padà ṣàlàyé agbọ̀n ọ̀dọ̀ tiẹ̀. Ó rí i pé ńgbà yẹn tí inú ò bí mọ́, àǹfààní ó wà fún ọ láti lè rí bá sọ̀rọ̀. O náà sì tẹ́tí gbọ́ nǹkan tó máa ń sọ. Eléyìí tó bá ṣe déédéé nínú ọ̀rọ̀ rẹ̀ yóò gbà wọlé. Èyí tí ò bá ṣe déédéé kò tún ní fìbínú pàdé rẹ̀ mọ́ bíi tìjọ́ sí. Torí ẹ̀ kó má ba ìjókòó rẹ̀ jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin, àwọn náà ti fi wà ń wára àti ìbínú tí ò nítumọ̀, àwọn náà ti fi bàjókòó wọn jẹ́. Pàápàá jùlọ ẹlòmíì lè máa tanra rẹ̀ jẹ́nu ọgbà pé bọ́lá ṣe máa sọ̀rọ̀ sí mi báyìí. After all, graduate ni. Kí ni jẹ́ graduate ǹgànà? Kí ni jẹ́ graduate? Ẹ̀wọ̀n kan gba páálí kan. Ṣé náà wá ní ìtumọ̀ yín pé ọkọ ò gbọ́dọ̀ bọ́ sọ̀rọ̀ mọ́? Ọkọ ò gbọ́dọ̀ tún pé o ṣe nǹkan ò ṣe dà. Ó sì pẹ̀lẹ́, ó sì ṣe sùúrù. Tó bá ti mọ̀ pé nǹkan kan bẹ́nu rẹ̀ tó máa gbé ọ, tó fi máa gapá, tó máa wò pé kò sírù rẹ̀, má wulẹ̀ lọ ilé ọkọ, kó fi jọ tàwọn màmá rẹ̀. Àwọn pé màmá rẹ̀ ó bí ọ fún bàbá rẹ̀ lẹ́yìn ìgbéyàwó ni. Bàbá rẹ̀ fẹ́ màmá rẹ̀ níṣu lọ́kà bó ti ṣe tó àti bó ti ṣe yẹ. Ní bàbá àti ìyá rẹ̀ ṣòwò àti bí ọ. Ìyá tiẹ̀ ò dálé mọ́ṣú. Ìyá tiẹ̀ lé ọkọ lọ́lọ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ. Ta ló fẹ́ fi tiẹ̀ jọ? Láì pé torí pé ọgbà pálí kan. Ṣé nítorí pé màmá rẹ̀ ọgbà pálí làwọn ṣe gọ̀? Màmá rẹ̀ ọgọ, màmá rẹ̀ gbọ́n púpọ̀. Fi ti màmá rẹ̀ kọ́gbọ́n. Sùúrù lobìnrin máa ń ṣe tá fún máa ń pẹ́ lé ọkọ. Àmọ́ bẹ́ẹ̀ nìkan bá sọ̀rọ̀ sí mi, èmi náà sọ tèmi. Bẹ́ẹ̀ nìkan bá bínú, èmi náà bínú. Ó balẹ̀ ọkọ rẹ̀ jẹ́. Ẹ̀yin ọkọ náà, ẹ sì má jẹ́ ẹni tó ṣe pé ẹ̀yin náà fẹ́ mú ìdùnnú àti ayọ̀ ilé yín wá sópin lójijì. Obìnrin ò ní ṣaláìsí sí obìnrin. Ibi tí ọba ti rí pé ìyàwó rẹ̀ ò ṣe dáadáa, bínú máa ń wọ̀n bá, kò sì tún fà á mára torí ká ṣe tán ni ọmọ bàá ráyè láàrin. Dúpẹ́ lọ́wọ́ àwọn olùmọ̀ wa láti àtàrọ̀ tó tún fèsì àwọn ìbéèrè wa. Àbí olúwa ọba dẹ́gbàá tó bá ń ṣe sàfún.